azal láti ìjọ tọ́lọ́run ti dáyé ló ti tó bẹ́ẹ̀. Àwa fi ọpẹ́ fún ọba náà tó ní kó wáyé bẹ́ẹ̀. Atọ́ra láti gẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ tó pọ̀ ọlọ́run bá tó bá Ànábì. Ànábì yìí òun náà lọ́lọ́run rán sí wa. Tọ́lọ̀ ní wa ma arsalnaka illa rahmatan lil alamin. Iṣẹ́ tí mo ní kó wá ṣe òun náà ní kọ́ ọmọ jẹ́ ìkẹ́ àánú gbogbo àgbáńlá ayé. Àánú tà Nábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ tọ́lọ̀ ní ká Nábì Muhammad jẹ́ sallallahu alayhi wa sallam. Òun ló jẹ́ ká bára wa nípò tá a wà yìí. Òun ló jẹ́ ká bára wa nínú ìjókòó báyìí. Ìkẹ́ Ànábì àánú tọ́lọ̀ òfin Ànábì abdullahi nínú ọlá rẹ̀ ọ̀rọ̀ ńlákùn jẹ́ ká fi tẹ̀lé Ànábì wọlé ọlá ká fi tẹ̀lé wọlé ọlá. Àtàrà bẹ́ẹ̀ àwọn bàbá wa mudirul minhaj samahatul mudir الشيخ ترمسي أسامة محمد الأول أدام الله حياته ودولته ووفاه ولما شدادا هو آمين أبلون نينو لالاري كما دوتي بقوتك العظمى أمد مديرنا وفي عمره أمدده ذاك سؤالنا وفي عمره أمدده ذاك سؤالنا. Àwọn àbá Mudir ẹbí gígùn àlàáfíà ara tó pọ̀ ọlọ́run dákun máa ṣe fún wọn. Ọlọ́run á bẹ̀ ọ́ dákun ayé wọn méje kíkọ́ kó bàjẹ́ ń bẹ̀. Àlàáfíà ara tó pọ̀ ọlọ́run máa ṣe fún wọn. Ọlọ́run dákun nítorí pé gbogbo nǹkan yẹ́yẹ́ kò sí ètò lè ṣẹlẹ̀ tí ò bá sí agbára ọlọ́run bẹ́ẹ̀. Ntọ́lọ́wọ̀ bá fọwọ́ sí kò sí bẹ́ẹ̀ dá sí lè gbìyànjú tó láyé tí kì í ní ìrìndè tó lè ṣẹlẹ̀. Èyí tí ń ṣẹlẹ̀ yìí náà a mọ̀ pé látọ̀dọ̀ rẹ ni. A sì mọ̀ yí pé ìwọ náà lọ lágbára àti ìrànlọ́wọ́ àti ràn wá lọ́wọ́ àti láti dùn wá nínú ọlọ́run ìdùnnú ọlọ́dàkùn bẹ́ẹ̀ láì dùn wá nínú délẹ̀. Ọlá ìjọkọ̀ sí ọlọ́run. La hawla wala quwwata illa billahi al-azim. Hablil mudiri ridaka wasbiganihu kinaka. Hablil mudiri ridaka wasbiganihu kinaka. Wasbiganihu kinaka. Jazihi khayran kathira. Jazihi khayran kathira. Jazihi khayran kathira. وزده ملكا كثيرا توجه تاج الفلاح وارزقه دوما النجاح يسر له كل عسر واحفظه من كل خسر Ọlọ́run àbíọ́ nínú àánú rẹ̀ nínú ọlá rẹ̀ bàbá Mudir yassir lahu kulla usri واحفظه من كل خسر Ọlọ́run gbogbo tí a rò tó le kò sí bó ṣe lè rí tóòlì Ọlọ́run nìkan náà ní agbára kó tẹ̀ níbẹ̀ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run gbogbo tí ń jẹ́ aburú Ọlọ́run bàbá Mudir Ọlọ́run bá sọ̀rọ̀ ń bẹ̀.
ọlọ́kùn bá fún wọn bá sàlékún àánú rẹ̀ fún wọn bá sàlékún àlàáfíà fún wọn la hawla wala quwwata illa billahi al-azim. ọ̀nà kí ara wa ọba tí ó ní ká wà láàyè ní èní àtọrọ àánú rẹ̀ ọlọ́dà kó mọ́ mú wa kú lẹ́yìn bàbá òdì ọlọ́run jẹ́ ká tẹ̀lé wọn pẹ́pẹ́pẹ́ ọlọ́jọ́kùn sí ọlọ́mọ wa ṣe wá ní ìbànújẹ́ fún bàbá òdì ọlọ́jọ́kùn sí ọlọ́run la hawla wala quwwata illa billahi gbogbo ilé ayé wa tọ̀nà wọn ọlọ́mọ jẹ́ kíkà kó bàjẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọ jẹ́ kíkà kó dàrú bẹ́ẹ̀ ọlọ́dà kò ṣàánú wa ọlọ́run sàlẹ́kùn àdúró ti fún wa ọmọdé náà bí tí à ń ṣe yìí ọlọ́run ní kó ní bó ṣe rí abẹ́lọ́ nínú ọlá ńlá rẹ̀ ẹ̀mí bàbá òjúrò wà láàyè ká máa ṣe fún wa tí wọ́n ṣe máa ṣe fún wa ó tún máa dáa ju bó ṣe ń dáa àtẹ̀yìn wa lọ la hawla wala quwwata illa billahi kí a máa gbà wá ní àkókò púpọ̀ gbogbo tá a ní sínú ìjọgbọ̀n ìṣẹ́jú lọ tí a sì máa ṣàlàyé fúnra wa léyìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa náà ni pé leadership responsibility and accountability ní yóò mọ ìtumọ̀ ìyẹn túmọ̀ sí alqiyada walmas'uliyya walmas'ala. ìjẹ́ ọ̀gá kí ẹ jẹ́ aṣíwájú àti ìṣe ojúṣe aṣíwájú àti ìṣe ìṣirò iṣẹ́ tí wọ́n ní kéèyàn jẹ́ aṣíwájú lé lórí. kí ni àjọṣepọ̀ tí ń bẹ láàrin kìíní kí là ń retí lọ́dọ̀ ẹni tí Ọlọ́run bá pè ní ọ̀gá láàyè kan kí la fẹ́ rí látọ̀dọ̀ rẹ̀ àwọn nǹkan wo ló gbọdọ̀ máa ṣe sí àwọn tí ń tẹ̀lé nígbà tí wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní leadership so I expect kárí náà pè ní followership kò sí bá a ti fẹ́ rí aṣíwájú tá à ní rí àwọn tí wọ́n ń tẹ̀lé. Bàbá aṣíwájú wa tún ní pé aṣíwájú yẹn ó tún ní ọmọ ẹ̀yìn. Tábà wá rí aṣíwájú tí ò sí ọmọ ẹ̀yìn, a jẹ́ pé kàn tán ara rẹ̀ ni. Bí ẹni tí pé ara rẹ̀ ní mọ̀ọ́mù ni tí ò sí láwọn tí ń kí wọn fún tọ̀. Gẹ́gẹ́ bó ṣe rí gẹ́lẹ́ lónìí, wọ́n ní mọ̀ọ́mù kìíní kan, a sì gbọ́ títí àárín àwọn jẹ̀mọ́ pé àwọn ọ̀rọ̀ bá ní àwa ní jẹ̀mọ́ rẹ̀, àwọn ìbísíbú jẹ̀mọ́. So ó túmọ̀ sí pé ní ìjẹ́ olórí odidi sẹ́ni. Náà n tá ń pè ní ìjẹ́ olórí leadership yàní al-qiyada hiya al-qudrati ala tawjihi an-nas wa ta'siri fihim li tahqiqi hadafin mushtarikin ma'a tahammul al-mas'uliyya an nata'ij hadha at-tawjih. Tabapò ẹ̀ ní aṣíwájú òní pé ní kó lè tó àwọn èèyàn níka kó lè darí wọn pé nǹkan tá a fẹ́ ṣe lélẹ́yìí nǹkan èyí tá a bá sì ṣe yóò máa jẹ́ sí ìrànlọ́wọ́ àti ìlọsíwájú fún àwùjọ wa. Làbí sọ yìí pé èèyàn ò lè jó lórí àbí kára wọn ti ń jẹ́ olórí ilé lórí kára wọn ti ń tẹ̀lé. Olórí gbọ́dọ̀ jẹ́ nìkan tó jẹ́ sí pé àwọn tí ń tẹ̀lé ó gbọ́dọ̀ lè mú wọn rìn kó kárí wọn àlọ́ nǹkan tó bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ lè máa bá wọn sọ nǹkan báyìí la fẹ́ ṣe yóò sì tún jẹ́ yóò tún rí i pé wọ́n gbọ́ àgbọ́yé nǹkan tí àwọn fẹ́ ṣe kò kàn sí pé ó jẹ wọ́n nípa pé ẹ gbọ́dọ̀ ṣe rárá ó gbọ́dọ̀ pè wọ́n ṣàkíyèsí eléyìí láàṣì tí ó mú ìlọsíwájú bá àwùjọ wa. máa tahammul al-mas'uliyya ìjọ lórí yìí ó wá pẹ̀lú responsibility. Gbogbo responsibility tó ní í ṣe yàní ojúṣe tó ní í ṣe pẹ̀lú ìjọ lórí ó tún gbọ́dọ̀ ṣetán láti faradà nítorí kó lè bá a rí àbájáde tó mọ́yán lórí. Àmọ́ lẹ́yìn ibi tá a bára wa àwọn èèyàn fẹ́ jẹ́ olórí wọ́n fẹ́ ká máa pe àwọn pé ọ̀gá ti dé ìmáàmù ti dé gọ́fúnà ti dé mùdírù ti dé dádì ti dé kódà ìyáálé ilé ti dé ìyá lásàlátù ti dé lóríṣiríṣi bẹ́ẹ̀ tọ́lọ̀ ní kádàrá kó máa jẹ́ olórí àmọ́ wọn fẹ́ gbọ́ ojúṣe tó wà níbẹ̀. Gbogbo ayé fẹ́ di olórí láyé tí a wà nísìnyí àmọ́ ojúṣe olórí yẹn wọn ò ní. Ojúṣe ìjọba sì rèé ó lágbára ju kájọ lórí lọ. Gbogbo ẹni tó bá ti pè ní nǹkan láyé
níjọ́ tó bá ti pè ní nǹkan àwọn èèyàn ń retí nǹkan àwọn nǹkan tó pọ̀ lọ́dọ̀ rẹ̀ nǹkan ẹyọ kan náà pé ní tí wọ́n ń retí lọ́dọ̀ tiẹ̀ ó pọ̀ oríṣiríṣi àwọn àbájáde àwọn àṣeyọrí ni wọ́n fẹ́ kó máa jáde tí ẹ bá ṣe jó lórí eléyìí gangan ni responsibility tó ní í ṣe pẹ̀lú ìjẹ́ olórí. náà lẹ́yìn ìgbà tí olórí bá wá taaró lórí tó tún wá ṣe tán láti ṣe ojúṣe rẹ̀ eléyìí tó tẹ̀lé ní accountability kó tún ṣe tán láti ti ṣe ìṣirò iṣẹ́ rẹ̀ tó ṣe báwọn èèyàn tó báwọn èèyàn ó fi léèrè pé gbogbo iṣẹ́ tá a rán látijọ́ yìí bó lọ ṣe ṣe. eléyìí ìyá muhasabatu insan ala amalihi wa tasarrufatihi wa tahammaluhu nata'ij ma qama bihi amama jihati a'la. ẹ̀gbọ́n gbọ́dọ̀ ṣe tán láti sọ yí pé ní iṣẹ́ tẹ́ ẹ rán mi lóṣù mẹ́ta bí mo ṣe jẹ́ lélẹ́yìí iṣẹ́ yìí tí mo ṣe fọ́dún mẹ́rin nǹkan tí mo ṣe pẹ̀ lélẹ́yìí tí o bá tún wá ṣe tán táwọn èèyàn bá bí pé tó àgbà yìí pé ẹ̀yin lọ̀gá wa àgbà pé ẹ̀yin ládarí wa àmọ́ nǹkan báyìí bó lẹ ṣe ṣe ìyẹn ò gbọ́dọ̀ di ìkanra nítorí pé ntí wọ́n kọ́ wa nínú nílé kí ó ní pé wọ́n ní sayyidul qawm khadimuhum ẹni tá a bá pè lólórí òun náà ni olùsèpọ̀ ìsìn wọn ìkànnì àwọn gọ́fúnà nílẹ̀ Haúsá. a lè bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá wa Hamid gẹ́gẹ́ bí ọmọ kéwú pé mo rí tí àwọn aláàjì wa tí wọ́n mú àkòwé kan wálẹ̀ kan bó lẹ ti ṣe sínú ilé kí ó ní lọ ni àbákò yìí ní lọ kò ní mú ìbínú wá. nítorí pé níta expect lọ́dún olórí ni kó dáhùn. eléyìí ti tèmi ní omi ni olórí ibìkan ẹrù bẹ̀ ní o. gẹ́gẹ́ bí gómìnà kan nílẹ̀ Haúsá bí ọdún mélòó sẹ́yìn ní Niger State ó pèrè àní chief servant of the state òun jẹ́ ọmọ ọ̀dọ̀ tó ń sìnkọ́ ìsìn ilé ilẹ̀kọ́ tí Islam kọ́ wa ilé ilẹ̀kọ́ tí Ànábì Muhammad gbé wa sallallahu alayhi wa sallam ìjọ tí èèyàn bá ti dolórí ètò ẹni bẹ́ẹ̀ ó ti bí àkìtàn tí wọ́n máa da oríṣiríṣi nǹkan sí tí ó sì gbọ́dọ̀ pọ̀ láti má ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí olórí. Now, Allah wa sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní Suratul Nisa qala inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. يا أيها الذين آمنوا أطيعوا الله واتقوا الرسول وأولي الأمر منكم وإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. ذلك خير وأحسن تأويلا. ذلك خير وأحسن تأويلا. Ọlọ́run ni ẹ̀rọ ńlá bí inna Allah ya'muru bil 'adli. Inna Allah ya'murukum an tu'addu al-amanati ila ahliha. Tí ẹ̀dá bá ti gbà láti jẹ́ olórí kátó lọ bẹ̀ nínú ẹ̀sìn tá à ń sìn ẹ̀sìn Islam bí wọ́n ṣe máa ń yan olórí ó yàtọ̀ sí bí a ṣe yan tiwa ní orílẹ̀-èdè tọ́lọ́ ní káwá yìí.
Islam ṣe ń yan olórí kọ́ ni orílẹ̀-èdè ṣe ń yan olórí. A máa ti bára wa lórílẹ̀-èdè yìí bí wọ́n ṣe ń yàn àwa náà gbọ́dọ̀ gbà pẹ̀lú wọn. Àtàrà wọn kan táwọn náà tá a jẹ́ mùsùlùmí bá ti jọ jẹ́ mùsùlùmí àwọn láyé ẹ̀rí rí wọn kí wọ́n dìbò tí wọ́n bìí rí pé haramu ni. Àbọ̀bí táwọn wá iye o ibi tí wọ́n ti ń ṣe a gbọ́dọ̀ bá wọn ṣe bẹ́ẹ̀ torí gbogbo tí wọ́n bá yẹ fún wa tó bá ṣe dáadáa á jọ jẹ ìgbádùn ni. Bí àwọn kan bá lọ yan olórí fún wa tí ò bá ṣe dáadáa nítorí pé a jẹ́ mùsùlùmí ẹ̀ lákòóso yóò yọ wá kù nínú ìyà yẹn á jọ jẹ lódìdí ni. Ìyẹn náà túmọ̀ sí pé ní tábàní ká jọ gbé a gbọ́dọ̀ jọ gbé ni kán má fi gbé tí ò dá sí ẹ̀kúlé wa. Ibi tájọ Islam domination Islam máa ń ṣe. Kájọ yan olórí tó dáa ní o kéèyàn má padà yan alága tí ó mọ̀ pé dé tẹ̀síìrì. Allaha ya'murukum inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. Náà tábà fẹ́ yan olórí ní Islamically náà fẹ́ yan olórí àmọ́ nominate ni bàtà nàbí Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti ànábì pa ìkúdà ó tẹ̀kí wọn ní ọjọ́ mẹ́ta kí wọ́n tó yan ẹni tí ó jù lórí lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n wá wà bẹ́ẹ̀ pé ta ni ó jèrè dà ànábì Muhammad sallallahu alaihi wasallam ìyẹn pa àwọn sin ànábì títí àgbàtọ́ tó yọrọ ìyanjú. Njẹ́ náà sì rèé tà ànábì ń bẹ láyé làǹnábì ti ń gbé Abubakar síwájú ànábì ni mo mú Abubakar ayọ̀fẹ́ ní yabi nas gbàdúrà ànábì tá ànábì ò lè jáde tàbí ìkúrò ànábì yẹn jẹ́ ká Abubakar kúrò ànábì gangan ti ń júwe ẹni tó fẹ́ kó ẹni tó ànábì fẹ́ kó pélégbé òun tó ti bẹ́ẹ̀ náà nígbà tá ànábì kú tán wọn àkànwó kankan mọ́gìrì wọ́n wá síbẹ̀ wọ́n wá lọ́wọ́ bọ̀ wọ́n padà forí kò pé ẹ jẹ́ ká yan Abubakar nomination ni a nominate ẹni yẹn wọ́n wá bí pé sọ fẹ́ ṣe abọ́ fẹ́ ṣe tó bá lóun fẹ́ ṣe then ìjọ náà yóò máa gbé olórí àbábítà bára wa lórílẹ̀-èdè tiwa àdìbò ni ọlọ́tẹ̀ka ọjà níjọ sátọ̀dé ọlọ́kùnrin òrò àbújò yóò sọ lẹ́nu dáadáa tí wọ́n wá fún wọn ní pé lápájá yóò mọ̀ sí kí ni yóò máa darí yín bá a ṣe ń ṣe tiwa nìyẹn tó tí kò ṣe wá rí ni ẹni tó bá ti wá dolórí ọlọ́run wá pé ó ràn láwọn oríṣiríṣi iṣẹ́ àbáwá gangan tá a bá fẹ́ lórí rere táwa náà mọ retí èsì rere lọ́dọ̀ rẹ̀ ó láwọn ìlànà tá a gbọ́dọ̀ tẹ̀lé kódà ó já sí wípé ní tiwa tá a ń lò lórílẹ̀‐èdè yìí kì í ṣe pé a kàn nominate rẹ̀ àwọn olóṣèlú náà bá ṣe ń gbéra wọn kalẹ̀ a gbọ́dọ̀ worú èèyàn tá a fẹ́ tẹ̀lé ó ní Sayyidina wa Maulana Abubakar ó kọ́ wa bẹ́ẹ̀ ó ní tí èèyàn bá fẹ́ yan lórí a gbọ́dọ̀ rí i pé irú ẹni yẹn ó jẹ́ ẹni tó ní al-iqtisad tí iná náà pa gẹ́gẹ́ bọ́lá mi sọ lọ Suratul Furqan pé wabtaghi bayna dhalika sabila pé yàní bayna al-iqtisad wal-iqtar hunaka darajatun láàrin kéèyàn máa náwó tán ó ní mo ti àwọn kan ń pè wọ́n nípa tó ń ná tán gbogbo tó bá wù kí wọ́n rí lójúmọ́ tí wọ́n bá ti parí owó òní ọkàn wò tí ì balẹ̀ ẹni tá a bá fi ṣe lórí láyé a gbọ́dọ̀ ráwọn nǹkan yìí lágbára rẹ̀ ó gbọ́ tó gbé náà zolimi ó gbọ́dọ̀ jẹ́ tó lágbára tí ó sì ní máa yàwó èèyàn jẹ́ tó ní jálábùsí lẹ́nu gbé lágbára rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ tó lẹ̀ tẹ́gbẹ́ rẹ̀ rọ̀ tí ì ṣe tọ̀lẹ̀ káwọn mi gbé la ìsọ̀rọ̀ ọ̀fẹ́ kó máa ṣe dáadáa kí wà rẹ̀ dáa kó láàánú tí ì ṣe ti onínà àpà ọ̀kadà lọ́ta ìpèsọ́nù gbé la pọ̀kọ̀lẹ̀ kó má tó ní ẹni tó já sí pé ní wọ́n ní tá bá la ọwọ́ rẹ̀ kò ní ṣe ẹ̀jẹ̀ èyí gbọ́dọ̀ ní ahun gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí ó la gbọ́dọ̀ rí ní àwọn nǹkan àmúyẹ fún olórí tó lóyún ìbá ti ní gbogbo àwọn nǹkan tá a sọ yìí àwọn náà ti mọ̀ yìí pé a padà kan àbùkù látara yìí tó jẹ́ olórí wa nítorí pé ìka rẹ̀ bọ́bá làka rẹ̀ kò ní ṣẹ̀jẹ̀ wọ́n náà ti mọ̀ pé tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá ti di ọ̀gá rẹ̀ tó bá ti di olórí fún ọ nítorí ti mọ̀ pé ó jẹ ìyà yóò sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn àbáwá lórílẹ̀‐èdè nídìí èdè àtẹnujẹ tá a fẹ́ ṣe
àbí àtẹnujẹ tá a fẹ́ ṣe tá a bá fẹ́ yan olórí wa a ní wo àwọn nǹkan àmúyẹ tó yẹ ká wò akáwò ìgbésẹ̀ bí yóò tóbi náà ni èyí sì máa rí nǹkan tẹ̀mí ṣe a ní ìwòye pé bóni ṣe rí ọ̀la yẹn ó lè má rí bẹ́ẹ̀ mọ́. owó tá a fẹ́ gbà lọ́jọ́ òbò náà wá ń wò àwọn tọjọ́ ọ̀la wa mẹ́ni tá a fẹ́ dìbò fún. èrè ilé ìwájú ọkọ̀ náà yíwọ́ ó sì jẹ́ ká máa rí i pé ibi tá a wà yìí ó wá dàbí ìgbà tí Nàìjíríà bá múrí pàṣẹ tó ń padà sí ẹ̀yìn eléyìí kì í ṣèjọba nìkan láàrin àwa ara wa gan sábà gangan wọn ṣe ra wa ní èsè sáàbọ̀ yẹn ra wa jẹ nítorí pé Yorùbá ní ilé láti máa ń kó ẹ̀sọ́ ọ̀rọ̀ sí òde. àtijọba lẹ̀ àwa ara wa gan àṣedédé alága tẹ̀sí kò mọ̀ pẹ́ dé àṣedédé. tí alága tàfsírì bá pẹ́ dé àwọn ni wọ́n mọ̀ là lórí tó jẹ́ kí wọ́n pẹ́ dé o. alága tẹ̀sí tí àdìbò yàn tí ò ní wá rárá tó wáyé kọjọ àwọn lẹ́tọ̀ nìkan ní wá kò ṣe dédé. tó kí Ọlọ́run kúrò àwọn gbogbo tó wá sí bọ́lá kúrò wà lẹ́wọ̀n. náà ṣé Allah ya'murukum an tu'addu al-amanati ila ahliha. وإذا وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. نعم أتفا وكتابيري تبا فيني olórí ǹjẹ́ a ṣe tán láti ṣe ìṣirò àbí láti ṣe ojúṣe lórí ìjẹ́ olórí ni. lórí àkókò wa Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam inna Allah ya'murukum an tu'addu al-amanati ila ahliha. tá a bá ti wájú olórí Ọlọ́run wá ń pè wá pé ọtí gbà wọ́n nominate rẹ ni wọ́n dìbò yọ ni wọ́n ti wá lọ lórí ọwọlé ọfọsí ara rẹ lé a lórí ọsàtì dọgá wa eléyìí tó wá fún ìtọ́lọ́ gbogbo olórí sí yẹnyẹn lọ́lọ́ yà mọ̀rùkọ́ tó wá dọ̀là àmàlà ti láàyè. tí ẹ̀ bá ti wọlé wọ́n sọ pé wọ́n fún ní certificate of return wọ́n ní wọ́n ti swearing gbogbo ẹ̀ àmánà ni wọ́n gbé lọ́wọ́ wọ́n ti gbé àmánà lé lọ́wọ́. àmọ́nà yẹn wá lágbára débi pé ní bí ò ṣe ní jábọ́ ló yẹ kẹ́dà ó mọ sáré káàkiri láyé. inna aradna al-amanata ala as-samawati wal-ardi. فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات. إن شاء أن يتوب عليهم. يعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. àmánà yẹn nǹkan tó tóbi ni tó jẹ́ sí pé ní abọ́mọnìyàn àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ tọ́lọ̀ sọ yí pé ní agbẹ́kúsánmọ̀ olóhùn fẹ́ agbẹ́kúlẹ̀ alágbára ọ̀ní agbára wò ká ọlọ́run la gbogbo kéwì lóhùn fẹ́ ọmọnìyàn ni ẹgbẹ́ wa èmi ló kàn kí ni bẹ́ẹ̀ èyí ká kàn máa jó lórí yín náà ni kí ni yẹn wúwo gan ọlọ́run wa ní tó bá ti wá gbà á torí pé ọrùn pé ọ́ lè ṣe é nítorí wá kún gbàtọ̀ ti báyẹ̀ ni pé àǹtò àdúrà àmànáàtì ila ahliha àwọn tí ọjọ́ gà lé lórí yẹn ọgbọ́dọ̀ rí i pé ní ojúṣe rẹ ọgbọ́dọ̀ máa ṣe fún wọn lọ́sàn-án lóru. àǹtò àdúrà àmànáàtì ila ahliha àmànà tí a ti gbé pé èmi o iṣẹ́ tẹ ẹ rán mi màá mójútó yìí sì máa ṣe nǹkan kan ò sì ní ṣe nǹkan kan bẹ́ẹ̀ yìí máa ṣe bẹ́ẹ̀. تؤدوا الأمانات إلى أهلها. ọlọ́run á rán wa létí gbogbo ìgbà pé dandan ni bá a ṣe gbàdé òní a gbọ́dọ̀ rí i pé à ń pé àdéhùn ní gbogbo ìgbà gbogbo ojúṣe tí èèyàn gbọ́dọ̀ ṣe ní ìjólórí aṣọ síwájú pé ìjólórí ẹ̀kẹ́ka ló pín sí tábà sọ̀rọ̀ lórí ìjọba wá fẹ́mi ẹlòmíì ní pé bóyá pírẹsidẹ́ǹtì là ń bá wí bóyá
bóyá gómìnà là ń bá wí bóyá chairman bóyá kánsílọ̀ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ọkọ ìyàwó kọ́ lórí ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ ọ̀gá lòun náà ìmáàmù ni àti gbogbo ẹ̀ tó ṣe lọ bẹ́ẹ̀ gbogbo wa lọ́wọ́ wá pé pọ̀ àtà tóbi lórí àbá tọ́lọ̀ ń fún ní mímọ́ tó wá ṣàdéhùn pé ìmọ̀ báyìí kọ́ àwọn ọmọ yín olùkọ́ iléèwé ìmọ̀ kọ́ àwọn ọmọ àtúwàtúwàlẹ̀ àmàlàt ilẹ̀ àmàlà. ẹ jẹ́ ká yà díẹ̀ sí ọ̀dọ̀ àwọn ọ̀gá iléèwé àná àti tèmi àtàfà lè ké wà ná àti tòní. ọ̀gá iléèwé àná àti tòní àti àfà lè kéwù àná àti tòní. ìyàtọ̀ wo ní ń bẹ láàrin àwọn méjèèjì ṣé bí àwọn tàná ṣe gbé àmọ́ ẹ̀dẹ̀ tọ́lọ́ ń gbé fún wọn yẹn ṣé bẹ́ẹ̀ náà làwọn tòní ṣe gbé. báwọn tàná ṣe mú iṣẹ́ yẹn níṣẹ́ ṣé bẹ́ẹ̀ náà ni tàwọn tòní ṣe mú iṣẹ́ yẹn níṣẹ́. gẹ́gẹ́ bí àmàna pé iná lọ ya mọ́rọ̀ tó máa ń tó àjọ àmàna ilà ahliha. náà ẹ jẹ́ ká wo iléèwé nígbà táwa wá iléèwé àwọn táwọn lọ sí ìdẹ́mọ́gbọ̀n bí dáadáa. so níjọ́ náà lọ́wọ́ ọ̀gá iléèwé yóò kọ́ ọmọ yóò kọ́ gan o yóò ṣàbójútó yóò ṣàkàmú yóò fi ẹ̀mí yóò fi kọ́ torí rẹ̀ bí àmánà ní iṣẹ́ tó ń gbà wọ́n wá lu gbogbo agbára wọn bọ́lọ̀ ṣe fún wọn mọ́ ní dèdè bí wọ́n ṣe máa mọ́ lámàánà wọn gbé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn àpá sí àná àtàwọn ẹjọ́ wọn gbé bẹ́ẹ̀ àtàwọn tí àwọn ọ̀gá àná àti tòní àwọn tàná yẹn náà ò tán dènídèní náà ara àwọn ọ̀gá náà tí wọ́n ń kọ́ ọmọ ọlọ́mọ bí ọmọ wọn. àwọn ọ̀gá kan sì wà nísìnyí tí wọ́n ń mú ọmọ ọlọ́mọ tí wọ́n ń kọ́ wọn bí ọmọ tiwọn. àtàwọn àpá náà bẹ́ẹ̀ tó jẹ́ sí pé ní bọ́sẹ̀ sí táwọn àpá àtàná ṣe ṣiṣẹ́ òun náà làwọn àpá àti oníyẹn náà ṣe ń ṣiṣẹ́ wọn. bí baba alimudiru. Inshallah tí wọ́n ń kọ́ mọ tẹ̀mítọ̀mí tọkàntọkàn tí àìlóúnjẹ nù wọ́n fi ìdààmú ìpa ẹbí mọ́ra òsì wọ́n fi kọ́ ọmọ ọlọ́mọ. bàbá mi ni wọ́n wọ láti kọ́ bọ̀ wọ́n wá kọ́ àwa tí a jọmọ fún wọn ní kélébé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń kọ́ náà wọ́n tó ní bá wa. eléyìí iṣẹ́ tó lágbára ni ọlọ́run wá júwe àwọn tàná fún wa látara àmánà yẹn tí wọ́n gbé tí wọ́n dẹ̀ mójútó àmánà wọn. àwọn àrí pé ń jọ́nà lọ́wọ́ nílé ìwé tẹ́fà wà class àwọn ọmọ tíjà wọn mọ ìwé gan láìlá ìdàlá. àwọn ọmọ tíjà máa ń mọ ìwé gan ọ̀pọ̀lọpọ̀ lẹ́sìn náà ṣe fún ọmọ bàbá tó délé. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn bàbá wọn mọ kí ó. ọmọ àbá máa mọ kí ó. ẹ̀rìgbà wàláì. ètò ayé tó jẹ́lú nìkan ni à ń pọ̀ ń bẹ̀ àmánà yẹn ni pé wọ́n ṣe ń tún ẹ̀ dá wọ́n ṣe ń tún orí ọmọ ọlọ́mọ ṣe pé iṣẹ́ tí mo ṣe lé ní wọ́n dẹ̀ ń ṣe. náà àwọn tòní kí ló ṣẹlẹ̀ ọ̀gá iléèwé. ọ̀gá iléèwé tòní. yóò sọ wọn bá mọ̀ kíjọba ti sanwó ni kí ló kàn mí pẹ̀lú owó tí mo gbàgbọ́ fún mi jẹun náà. sálárì nìkan ní retí kò fẹ́ ṣiṣẹ́ owó rẹ̀. ẹ wá lọ wò pé sí ayé àwọn ọmọ tàwọn náà sí wọ́n mọ̀ kankan. Oko. Wọ́n dá kankan mọ̀ kódà àwọn ọ̀rọ̀ ọmọ tán. Wo ọmọ tó ọmọ wọn ò yẹn jù. láti kọ́ tọ́pìkì. Tó ń wò fà ní ègidì tọ́ ọmọ ọlọ́mọ. kọ́ tọ́pìkì tí ó rojọ́ díẹ̀ tó sọ̀kan díẹ̀ yóò kankan ọmọ lòdì ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àpá àbí náà ẹ wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àpá nítorí yóò gbogbo oní Facebook page. ọ̀pọ̀lọpọ̀ ọmọ àfọ àbí èyí tí ọmọ rẹ̀ ó dogun lọ́dọ̀ rẹ̀ ní ju Facebook page lọ. obìnrin náà máa ṣẹ̀ṣẹ̀ máa wérò bàbá yẹn ti máa wérò jọ. ìyẹn tó sọ pínpín. nítorí pé kò tún ayé ẹnì kankan ṣe. ó dàbí bá tún káwọn ọmọ ọlọ́wọ́ lóde gan kò tún ní fún ẹ ní nǹkan. débi pé ó jẹ́ kí iṣẹ́ ti ń kọ́ wọn dáadáa o. òde tí wọ́n tún pèsè tó yọ ó tó káwọn ọmọ ọlọ́wọ́ lọ. ọmọ ọlọ́mọ tó kọ́ lòdì ọ̀hún gidi pín fún ọmọ ẹ̀jẹ̀ tí ò síbẹ̀ tó wà sùkúl lọ pé wó. gẹ́gẹ́ bí wá àṣìká fún àwọn àjàmọ́lé ṣe ń bì kan tí mo gbọ́. nígbà tí èmi àti ẹjọ́ lóde àbí wọ́n wá fáwọn méjì mọ́kà àrọ́wọ́ àti àbá ọlọ́run mọ́mìnrin lẹ́yìn ọ̀kan ṣé mọ́mìnrin ló jáná sí. ọmọ ọmọ kí ó ló jáná sí. ó ti pínra wọn náà. títí ẹlú ẹ̀kọ́ fún mọ́mì ẹ̀. yes ìwọ lọ sọkọ ti ṣe tán o fẹ́ fún mọ́mì ní ájì tèmi o. tó bá wọ ọmọlé kí ó kó ní àádọ́ fún mi náà fi tèmi náà ṣe ájì á fún yín wọ́n ti bá ti fi sáájì ẹ 50-50 ni ọlọ́run ti pín.
ìyẹn ni àmánà. So ìtumọ̀ ẹ̀ tàbí lọ́bẹ̀ ni pé àwọn àfa àtàná wọ́n rí iṣẹ́ tí wọ́n ń ṣe bí iṣẹ́ lámánà pé ìwọ̀nba tí mo bá mọ̀ ọmọ tí mo bá kọ́ yóò mọ̀ dáadáa. Ara aburú tó ṣẹlẹ̀ sáwọn àfa láyé òde òní ojú nìyẹn. Ibi máa ń sọ tábà máa ń wo àwọn Facebook tá à ń sọ yìí nínú orí ọlọ́run tààrà ní Facebook wà. Orí ọlọ́run tààrà ní Facebook. Facebook ní TikTok ní gbogbo àwọn ọdún social media bí ẹ̀ bá ṣe ń lò ó lèmi ó ṣe mọ̀ bí ìyàlótọ̀ oúnjẹ lọ́dọ̀ ọlọ́run bí ó ra àánú ọlọ́run bí ẹ̀ bá ṣe ń lo gbogbo àwọn kìíní. Bẹ́ẹ̀ bá ṣe lo social media rẹ̀ ló fi jọ́ màlìjẹ́ náà àbọ̀mọ̀ náà. Tá a bá wo bẹ̀ dáadáa ara àwọn àgbàlagbà fà tó mọ̀ fún àwọn kéékèèké. Ní social media. Ní social media àwọn kéékèèké náà ń kọ́ iṣẹ́ táwọn gbà nìyẹn láti kékeré tí ń kọ́ wọn ó kọ́ wọn darúgbó ni kò kọ́ ọmọ tó ká ẹlòmíràn ló kọ́ ju ọmọ ọdún mẹ́fà sọ ọmọ ọdún mẹ́wàá lọ iṣẹ́ tó gbà ní àgbàlagbà fásitì ó mọ kí ó jẹ́nu rẹ̀ yọ̀ gbogbo ẹ̀sìn. Ara burú tó wá sí àwọn àfà lódodo ní ni pé àfà mi gan tó gbọ́ra ẹ̀ láàfà kó gbọ́ra nìyẹn jù. Àfà mi tó fẹ́ mọ̀ sí ṣáádà fáwọn ọmọ lọ́dọọdún òun kan Kùránì rẹ̀ gan bẹ́ẹ̀ bá gbé kútùbà Kùránì fún àṣírí òtù. Sọ́dọ̀ pé irú ẹnìyẹn ọlọ́run bá mọ́nà kankan fún oúnjẹ pàápàá. Òun lámẹ́nà kankan lọ́dọ̀. Òun ló lọ lè gbé àmánà tọ́lọ́run rán ni. Nàlá ya amúrúkọ àtúntò lè àmánà ti ilà àlìyá. Ọlọ́run ní ẹni tó bá gbé àmánà lágbàáyé o. Àtúntò lè àmánà ti ilà àlìyá. Ẹni tí ò wá gbàmọ́ náà pàápàá nǹkan tó lọ lè gbé orúkúra rẹ̀ tọ́lọ́run rán níṣẹ́ kankan. Ẹni tó lọ lè la àmánà kọ́ rẹ̀ lọ́rùn ńkọ́. Tó yẹ pé kò sí nǹkan kan tí ó tiẹ̀ fi jíṣẹ́ àmánà yẹn gangan lẹ̀. Ọba tó ránṣẹ́ òbẹ́ níṣẹ́ kankan. Olóra ara rẹ̀ ní iṣẹ́ yẹn. Wọ́n dẹ́kọ̀ nú àbọ̀ ọ̀dọ́ lónìí. Ló yẹ sí pé ní iṣẹ́ àbá tá à ń sọ yìí téèyàn bá fẹ́ ṣe kájú Kùránì nìkan lọ́fẹ́ máa kọ́ ọmọ fi tajúwì ó ti tó. Ọba jẹ́ àlùkárì lọ máa ń kọ́ big tajwid ó tó. Èmi ò ìní kọ́ ọmọ ní nǹkan kan mi tó bá gbé náà òṣèlú ìbùdọ́dọ̀ mi mọ́ má wulẹ̀ wá má gbé bàlágà wá kò yé mi. Àmọ́ báwọn yóò wá kò ní ọkùnrin ní ká kò pọ́sibù ìyẹn náà ti tó sí àpá. Ó tó ṣèbí yẹn ti tó. nílé ìwé a ní primary school a ní secondary school ẹnu secondary school a ní JS 1 to 3 a ní LSS 1 to 3 kó tó kú poli yunifásitì oríṣiríṣi bẹ́ẹ̀. Lábàjá institution fakọ́tì pọ̀ lábẹ́ fakọ́tì adúláwọ̀ dìpátímẹ́ǹtì níbẹ̀ mú dìpátímẹ́ǹtì èyí tó bá wọ̀ ọlọ́run ni. Nígbà tí àbọ̀ ìwà tí ò bá wà lè dá Kùránì yanjú kí wá ní sẹ́tà àbá yẹn sì gan láyé rẹ̀. Ó sì jẹ́ gbàlùgbà ló bí gbogbo àwọn ìyókù. Wọ́n wá kó wá sọ́dọ̀ èèyàn nílé kí ó ẹsẹ̀ tó wá mọ ìdààmú ọmọ tó ti kọ́ ọmọ ọdún mẹ́ẹ̀lá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹsẹ̀ tó wá mọ fi sáà wà ó jà ó ní ọmọ ẹgbẹ́ yá wà bàtí ayá. Ó ló lọ. Ó sì lọ lè kí ó náà títí bẹ́ẹ̀. Ara ìdààmú. Ya amúrúkún Bẹ̀rẹ̀ àdùnnú. àtúntò lè àmánà ti ilà àlìyá. Àmánà yẹn ẹni tó bá ti gbé dandan ní kó mójútó àyà síbẹ̀ àtọ́rísìírísìí gbogbo ọ̀nà tí àmánà ń gbà táwọn àmánà ń rìn tẹ́lẹ̀ àti gbọ́dọ̀ mójútó. Àwọn gbọ́dọ̀ mójútó ká pé àdéhùn Ọlọ́run. Ya amúrúkún àtúntò lè àmánà ti ilà àlìyá. Nítorí pé ọba tó ní ká pé àmánà yẹn ó ti mọ̀ yín pé òun máa bí wá léèrè pé iṣẹ́ tí mo rọ̀ sọ jẹ́ àbọ̀ jẹ́ sọ mójútó àbọ̀ mójútó. Gbogbo ẹni tí ò bá ti wá mójútó iṣẹ́ tọ́lọ́run náà tó jẹ́ sí pé tí Ọlọ́run ò bẹ́ òun gangan ló wá jẹ lógún irú ẹni bẹ́ẹ̀ ó dájú yóò padà jìyà yóò sì kan àbùkù ní ọ̀dọ̀ Ọlọ́run. وإذا حكمتم بين الناس Àtàkùnbọ̀ bẹ̀rẹ̀ أن àdì. تحكموا بالعدل. Ara sẹ́kọ̀lọ̀ tí wọ́n gbé fáwọn míì nínú àwọn olórí míì ní pé وإذا حكمتم بين الناس ó ní kọ́ máa yanjú aáwọ̀ tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn. Táwọn bá ti ṣẹlẹ̀ olórí náà lápapọ̀ kan kó tó di pé a ní ìjọba àwọn ọba ìlú àwọn ni wọ́n wà nípò adájọ́ káyanjú ọ̀rọ̀. Ìsinsìnlẹ̀ náà dè ní àmọ́ pé a nílé ẹjọ́ ilé òfin ó ti dín agbára àwọn ọba wa ó ti dínkù.
gbogbo ẹgbẹ́ bá ti wá ní kó wà nípò olórí kó tó di gbé ọ̀rọ̀ yẹn yóò mọ jáde tọ́rọ̀ bá sì wà within olórí ibì kan olórí àdúgbò ibì kan ní òmò yanjú rẹ̀ ọlọ́wọ́ ní tọ́ba ti wá gbẹ́jọ́ bá wa. wà ìdá hakamutum bayna an-nas an tahkumu bil adli. a gbọ́dọ̀ dájọ́ yẹn pẹ̀lú déédéé ẹni tó bá jàre ẹjẹ́ agbárí fún un ẹni tó bá jẹ̀bi ẹjẹ́ agbẹ́bí fún un ata anabi Muhammad sallallahu alaihi wasallam ó sọ́dọ̀ àdìsí ó ní tò sẹ́yìn méjì tẹ́ bá kẹjọ wá sọ́dọ̀ mi láti yọra rẹ̀ anabi ọlọ́run ní tọ́lọ́ ń bá sọ̀rọ̀ tọ́lọ́ ní ọlọ́run fi kọ̀ọ̀kan hàn síbẹ̀síbẹ̀ anabi tó ní wá tẹ́ bá kọjọ wá sọ́dọ̀ mi anabi Muhammad sallallahu alaihi wasallam tí mo wá dájọ́ fún yín nítorí pé ẹnu ẹnìkan dùn ju tẹnìkan lọ tí mo bọ́ ọ̀rọ̀ yìí pé ẹni tẹnu rẹ̀ dùn ní olójàre mo wá fi gbé àre fún ẹlẹ́bi ànábì ní kúrò ẹni bẹ́ẹ̀ mọ̀ àre tó bá a nì nítorí dèédé ẹjọ́ tó rò kalẹ̀ àti fún ní ege iná ló gbà ìyẹn ni pé àtayé ni yóò ti gbé iná rẹ̀ lọ sí ọ̀run ìdùnnú jọ́dọ̀ yóò padà dìbànújẹ́ fún nítorí pé ẹjọ́ ìbànújẹ́ lẹ́yìn kó kátà fún jọ́nà kó wá ṣàkóso kó lè jẹ́ tínú rẹ̀ ó dùn àbópẹ́jọ́ ìdùnnú kínú rẹ̀ lè bàbàjẹ́ Ànábì Muhammad ló sọ yẹn Ànábì tó sọ yẹn ọlọ́run wá fẹ́ kó jẹ́ sí pé ní tá a bá ti dájọ́ kárí pé gbogbo ọ̀nà tá a fi ní ìsì ẹjọ́ já òun la wádìí rẹ̀ àbẹ́bí tá a bára wa yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ ayé máa sọ yìí pé ṣé tí dìdìrì bá ro ṣé tí ọlọ́gbọ́n bá rojọ́ ẹ dàbò sọlọ́gbọ́n ní òdà. ọlọ́gbọ́n bá rojọ́ sọlọ́gbọ́n ní òdà. lótòótọ́ lójú rẹ̀ ọjàre kódà àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn náà rí pé ààrẹ ló yẹ ẹgbà tó bá débi tó bá ti fẹ́ dájọ́ tó sọ wọn kó jẹ̀bi ńkọ́ ó sì wúrọ̀ ààrẹ òní ìgangan nítorí tẹ́lẹ̀ òfin nílẹ̀ àwọn ní ilé kó fà wọn lọ́dọ̀ lọ. wọ́n tún mọ da ààrẹ láàmúmọ́ ọmọ yìí pé ọba tó ní ọ́ yóò dájọ́ fún ọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó sì dájọ́ òdodo fún tí ó gbà tí tó ń ṣe nǹkan míì yín tó ń dì fún ìyá rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. wà ìdá hakamutum Ọlọ́run fẹ́ bọ́ kálukú wa ká ṣe dáadáa ká ṣe adájọ́ déédé káwùwà déédé kárí pé à ń ṣe dáadáa láwùjọ wa tá a wà. kámọ̀ máa jẹ́ ẹni tí ó máa fi ẹni tó yẹ kí inú rẹ̀ ó dùn tó yẹ kọ́kàn rẹ̀ ó balẹ̀ kámọ̀ sọ ẹni tí ó wà nínú lórílẹ̀-èdè ibi tá a wà yìí. èyí tí èmi mọ̀ ò ní pé Ọlọ́run ò dá mọ̀lẹ́bí kan láyé kọ́lọ́run máa ń da ẹni tí ó yọ wọn lóyà fún wọn lọ́nà. Ọlọ́run ò dá mọ̀lẹ́bí kan láyé kọ́lọ́run máa aláàánú kan sí wọn nú ọmọ. Aláàkóso àbọ̀tútà wà yìí àbòsí yẹn ti pọ̀ jù. àbòsí ló pọ̀ jù ilé ẹ̀fọ́ wá ayé padà náà nínú ọmọ o. eléyìí tí mo wò èkó kù tẹ́ bá wò ó ń kálukú wa ẹ jẹ́ ká ṣàkíyèsí káwùsàkùn nínú ẹbí kọ̀ọ̀kan Ọlọ́run tẹ̀ èèyàn kọ̀ọ̀kan ẹ wà rí i pé ó yàtọ̀ sábúrò rẹ̀ ó yàtọ̀ fún ọ̀dà rẹ̀. wọ́n ti wá ó ṣe yàtọ̀ láàrin wọn báyìí Ọlọ́run náà pọ̀ fẹ́ fi ṣàánú wọn ni yóò bright gbogbo nǹkan tí èèyàn máa fi sórí Ọlọ́run. Ọlọ́run fún nílẹ̀ akáyè tó yẹ kó. kódà yóò tó bẹ̀rẹ̀ rí ọ̀nà oríire kì í ṣe yí pé ẹ mọ̀ ẹlòmíì Ọlọ́run kẹ àmọ́ náà bí tí ò ti ní kẹ́ ní wọn rìn. ọ̀nà wa máa ṣí fún ọ yóò tó bẹ̀rẹ̀ rìn táwọn ẹ̀gbọ́n àbábọ̀ yòókù ti rìn tí ò sí. òun wà máa rìn bẹ́ẹ̀ àmọ́ bí tá a wà yìí àbòsí orílẹ̀-èdè yóò wá padà run yìí táwọn obìnrin rẹ̀ ló ń ro àbòsí orílẹ̀-èdè yóò padà sí kíni yóò padà run. nígbà tí ẹ̀ bá mọ̀wé lápèjúwe ó mọ̀wé dáadáa gbogbo kọ́sì tó ṣe ó mọ̀ kò sí tẹ́ bí láyé wà láyé ó mọ̀ nígbà tó bá débi tí wọ́n ti gbà sẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ kankan ẹ sọ ẹjọ́ ìgbà fún sẹ́kọ̀ọ́ mi ẹ wà á rí i pé ẹni tó yẹ kó máa kọ́ àwọn ọmọ tó jẹ́ pé tó wù ni kó máa kọ́ àwọn ọmọ ká mọ̀wé kò wá ní láǹfààní àti tóbi tó ti lọ́ máa kọ́ ọmọ yóò wá padà lọ́mọ ṣiṣẹ́ tí ò tiẹ̀ bá kádà rẹ̀. àwọn tí wọ́n mọ̀wé jáde fẹ́ mọ̀wé dáadáa tó fi jáde kúrò skul tí wọ́n fẹ́ máa kọ́ ọmọ wọn ò rí opportunity láti máa kọ́ ọmọ POS ni wọ́n padà ń fi ìmọ̀ wọn ṣe ẹni tí ò wá mọ wá ní skul wa ní ká máa kọ́ ọmọ. nítorí kí a bọ̀ sí ìjọba eléyìí àìpé àmọ́ náà ni gbogbo wa ká gbìyànjú ibi tọ́lọ̀ bá ní ká bára wa ká di pé à ń ṣe àmójútó. ìdá hakamtum bayna an-nasi an tahkumu bil adli inna Allaha ni'ma ya'izukum bihi inna Allaha kana sami'an basira. wá sí wo ló ń ta tó kí ẹ̀dá
tó gbọ́ tọ́nà sọ látara yìí pé kárí pé à ń ṣe déédéé níbi ìwé ìjọba ti bára wa. Ká mójútó tọ́lọ́run wa ká ṣe dáadáa bó ṣe yẹ ká ṣe. إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا. Ọba tí ń sọ̀rọ̀ fún wa yìí, Sàmí, ọba tí ń gbọ́ ni, Bàṣírà, gbígbọ́ rẹ̀, ó tó lórí ìtànsì. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. Àwọn rí i pé àyà tí a kà tẹ́yìn sí ó gbajúmọ̀ ju alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ kà lọ. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. A máa rí i pé wọ́n mọ̀ sọ wa pé tó bá ti ṣe nǹkan báyìí wọ́n ní àti Allah àti Rasul wa wọlé أطيعوا الله وأطيعوا الرسول Owó ní pé àwọn وأولي الأمر منكم. ààyè pé wọn. ó pẹ́lẹ́ lórí ahọ́n púpọ̀. Ọlọ́run sì ti kọ́kọ́ sọ fún àwọn tọ́lọ̀ ní àtẹ̀lé yìí nítọ́lọ̀ ń fẹ́ kí wọ́n ṣe táàbì tẹ̀lé wọn Ọlọ́run ti kọ́kọ́ sọ fún wọn níwájú. Ó ti sọ síwájú pọ̀ wọ́n ìfẹ́ gbọ́ yẹn. Wọn wà níbẹ̀ gbọ́ yẹn wọ́n àti Allah àti Rasul wa wọlé láàmú. Ìyẹn ló fẹ́ lò. A lè tẹ̀lé ẹ kò pọ́sibú. A lè tẹ̀lé ẹ tó bá ti ní ìwà tó lè fi darí wa. Ẹ̀tọ́ mi tó yẹ kó fún mi fún mi ó sì fẹ́ kí n máa tẹ̀lé ọ. Ọ̀kan ọmọ sí ọlọ́dọ̀ kọ́ ọkọ kí ó fà gbọ́dọ̀ mọ́ wọn lọ. Ọwọ́ àlè tí wọ́n lè tó gbogbo ìgbà. Olùyẹ̀ lórí ìgbẹ́ Lórí àìmọ̀kan ọba bẹ̀rẹ̀ ti ṣe àwọn èèyàn ń ṣe ṣe dáadáa kankan eléyìí ṣe tàwọn àfáàdì kan àti gbogbo àwọn ìjọba ayé gbogbo tó yẹ kẹsẹ̀ fún wa ní nǹkan dáadáa wọ̀ sí fún wa ẹgbẹ̀ bẹ́ẹ̀ kí wa mẹ́lẹ̀ ká máa tẹ̀lé yín. Láà kò lè rí bẹ́ẹ̀ nítorí ọkọ̀ sọ pé kẹ́ ẹ ṣe wájú yẹn ẹ kọ̀kọ́ ṣe iná àti òǹlà wà àti الرسول ẹ̀yin gẹ́gẹ́ lọ tẹ̀lé náà pé iná láyà mọ́tò máa ń tó àjò àmàdá ti ilẹ̀ àríyá ẹ̀tọ́ mi ti ń bẹ lọ́wọ́ rẹ kọ́kọ́ fún mi ná. fún ọmọ kéwú lẹ́tọ̀ọ́ rẹ̀ pẹ̀lú pé ọkọ̀ kọ́ ní kéwú náà. Anabi Muhammad sallallahu alaihi wasallam tẹ ẹni ká tẹ̀lé yẹn ẹ̀yin náà tẹ̀lé Anabi Muhammad. وأطيعوا الرسول وأولو الأمر منكم. وأولي الأمر منكم. Ulul amri àṣetán láti gbọ́ àmẹ́yìn náà lọ tẹ̀lé náà ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa. أولي الأمر منكم. Bàbá mi wá yí pé àwọn táwọn sọ ulul amri wọ̀ ní fún lẹ́tọ̀ọ́ yìí o. Wọ́n ní fún bàbá o. Ọlọ́run á ní wàyí tanaza'tum fi shay'in. وإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. فردوه إلى الله والرسول. Ẹni tọ́lọ̀ ti dé ulul amri ìjáde Ọlọ́run ti yọkùn bẹ́ẹ̀. Torí Ọlọ́run ti mọ̀ ẹ̀kọ́ lọ́kọ̀ òkèzé kiri. Wọ́n ní sẹ́yìn. Ọlọ́run tó kájú. وإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. فردوه إلى الله والرسول. Ẹ jẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run àtànábì Muhammad sallallahu alaihi wasallam. Yìí bí ẹ fà wọ́n lọ́lọ́run lọ. Ẹni tí ò bá fún ilé tọ́ yín, bàtẹ́nu jẹ́ wa náà ò ní jálè fà wọ́n lọ́lọ́run lọ. Ramadan ló wà táyì, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì bí títí náà tọrọ sàrà nìkan ti ṣe. Ìdílé mọ̀ fún lọ tafsiri bọ́lá òní gbà lọ́wọ́ rẹ̀. Sàrà ló tọrọ lọ. Ẹ tí wọ́n ń tọrọ sàrà káàkiri Ramadan yìí. Ẹ dàgbé sẹ́ kò jẹun lóṣù kọkànlá yìí lóṣù sẹ́yìn. Ọwọ́ bí Ramadan náà, ọwọ́ bí tọwọ́ sàárà, wọ́n ba ìsìláàmù lójú jẹ́ àìrí nǹkan àwẹ̀. Àtàwọn olówó ìdìdìrín náà sínú Ramadan nìkan lọ́lọ́ ní àṣàrò. Sẹ́nu Ramadan nìkan lọ́wọ́ ni a máa pín jẹ ní Ramadan náà kọ́ sí òsàánú mọ́ ni. Géètì tó ti lóṣù mẹ́sàn-án, alóṣù mọ́kànlá, ọwọ́ asílẹ̀ lóṣù kan. Oṣù mẹ́sàn-án yóò pé káwọn yẹn kú dànù. Olórí ibú yín lẹ́yìn Ramadan ẹ̀ fi travel out padà. Àtúrí yín mọ́. Sọ́kálàwà náà ìsàlá tẹ̀lé tó sí géètì tá a lọ ọbẹ̀. Wọ́n fẹ̀ yí pé kì í Ojú ti owó wọn. Ojú òtò àmàtẹ̀lójẹ tiwa náà ní jẹ́ kan. فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. Ọlọ́run tó wọ́n di fàáfà, àwọn tó ìlànà àwọn rọ̀súlì, ẹ̀dá padà sọ́dọ̀ Ọlọ́run àtàkùn. إلى الله والرسول. ذلك خير وأحسن تأويلا. إن كنتم تؤمنون بالله
gbọ́. ذلك خير وأحسن تأويلا ذلك خير وأحسن تأويلا. bẹ́ẹ̀ sì gba Nabi Muhammad gbọ́ sallallahu alayhi wa sallam. واليوم الآخر. ọjọ́ kẹyìn tá a pàdé ọlọ́run tí ó ń kálukú tí ó sọ pé ká fẹ́ dá. ذلك خير وأحسن تأويلا. ìyẹn ló ti dáa jù. ذلك خير وأحسن تأويلا. ذلك خير وأحسن تأويلا. wọ́n lọ fún ìkànnì ọba sèyí náà ọba ìlànà Abubakar radiyallahu ta'ala anhu. wọ́n ní ọ̀ṣun sàtọ́lẹ̀ fún mi kí làwọn àti ìbẹ̀lẹ̀ máa ṣe tí ìfi ojú rí ọlọ́run àti tànàbí tó bá dijọ́ ìdíjà kìíyàmà. wọ́n ní akíní sọ̀rọ̀ àtàlẹ́ tó léwà kúta. àwọn ọ̀rọ̀ ẹ̀ máa ń fi dáadáa ní àwọn àkókò rẹ̀. eléyìí nǹkan tẹ́lẹ̀ rẹ̀ tó lọ́wọ́ ìdúró rẹ̀ kó jẹ́ sí pé ní yorùbá àbísírí nígbà kọ̀ọ̀kan. kábọ̀lá ẹ̀rọ lárí àfáà mi ọ̀pọ̀lọpọ̀ àfáà ìkírun bá irun kẹ̀. ìwọ́n ti di ọ̀tá máa bá mi lọ́wọ́ ó lóun àti òun ní iṣu. ìkànnì àwọn eléyìí tí mo sọ èyí tí mo rí rí ni kì í kírun àfáà sì dẹ́gbọ́n pè. kódà àfáà tó bá tọ̀kù ní tábà. jọ́kùn wa kó mi lójú wa lọ bá àwọn onímọ̀ kí mi rẹ̀ bọ́ sàlùwàlà rí láyé. àjọ ń gbé nìyẹn pé tí mo rí tán ní gẹ́sẹ̀ pé. ó yẹ kí sínú lè máa ná àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí ló dé tẹ̀ kí òun ní pé kó lè máa ná lórí pé kò bá gba pàbó. lẹ́ni ọlọ́dà kò fi bá yí padà sí dáadáa kò fi máa kírun. torí lèní náà iṣẹ́ àfa náà ni èèṣe kódà tí mo dé lára tí mo gbé lẹ́wà ní tí mo agbára tó yá yìí. ọlọ́run kódà mo ti bá a ṣe kí ni. kó ti bá yí padà sí dáadáa kó ti máa kírun. àwọn èèyàn wá pọ̀ nínú fíktìmù yẹn. tí wọ́n ní kí pa ilé ìsirè nínú ojúṣe tọ́lọ̀ kẹka sí ni lọ́gbà tí o bá ti ṣe àtàyé orí burúkú rẹ̀ gbígbé náà ni fẹ́lifẹ́li wàá di zakata máa lè fi tọ̀yíbẹ̀tà bí i àdásàk sàká ẹ̀ńtọ́lọ̀ bá tẹ́ tọ́lọ̀ bá sàánú kó lọ fún àwọn èèyàn kó lọ sàká yẹn sàká táwọn sọ yìí náà aburú ni wọ́n fi dálẹ̀ ẹni tọ́lọ̀ ń tẹ́ tó lóyún tó bá fẹ́ yọ sàká fáwọn èèyàn yóò wà pèsè envelope 100,000, 50,000, 20,000 zaka yìí wò ó. zaka owó tí èmi máa ń sọ yẹn dé yẹn ni. nígbà tó bá yọ zaka tó bá pọ̀ millions of naira tó bá yọ pé iṣẹ́ tẹ́lẹ̀ ṣe pé fún yẹn méjì mẹ́ta ọdún tí ń bọ̀ káwọn náà lè yọ zaka tó lóun yóò ní gbèsè. o ní nídìí káwọn náà máa tọ ọba àmọ́. صل الخمسة واستغفر لذنبك وأضحك أهل بيتك بالزكاة وأضحك أهل بيتك بالزكاة. ṣùgbọ́n kò ní àrísìkí lọ́dọ̀ yóò ṣàká fún. yóò ṣàká fún. ìgbàdébàdàn ọdún tí ń bọ̀ odidi owó ńlá ẹgbẹ́ fún kó náà fi bẹ̀rẹ̀ ayé rẹ̀ nínú rẹ̀ dùn. ó náà ti polówó lójú ẹsẹ̀. ẹni tá a mọ̀ pé nìkan ẹsẹ̀ tẹ́lẹ̀ àwọn kan bẹ kò sí yọtọ̀ bá kọjá sọ́ọ̀bù wọn kó orogo náà ń tà wà láì mọ̀ sí wọ́n mọ̀ sí sọ́ọ̀bù gbogbo gbà. ẹ mọ̀ bá wọn bẹ. irú ẹ̀yìn tó bá lóyún gidi kò ní jẹ́. ó ń síríọ́sì tiẹ̀. وصل للخمسة. ẹ̀kọ́ sunsun kápẹ́tà tẹ̀ mọ́ ẹgbẹ́ ló síríọ́sì pé bọ́lọ́dún ọdún kan yóò tún lọ kàn lé ẹ yọ ṣàká fún. ó náà ní ipa dáadáa tí ó kó nínú gbèsè ayé wọn làkejì lọ́dún tó tẹ̀lé. صل للخمسة. ẹni tí ń tóògùn tí close bọ̀wọ̀ tí close bíi 11-12 ẹ yọ ṣàká fún. صل للخمسة واستغفر لذنبك وأضحك أهل بيتك بالزكاة وأضحك أهل بيتك بالزكاة. Sàkáńtà máa fi ń gbà wọ̀nyẹn lónìí kí ṣe tá a máa ń pín ní 50,000, 100,000. Zàká kì í sọwọ́ tẹ̀yàn pín lóde pé mo fi ṣe kò náà. A tún wá rí àwọn èèyàn tó jẹ́ sí pé ní ọlọ́run wọ́n sì gbọ́nù zàká. Ṣẹ̀gbọ́n àwọn ọlọ́run lẹ́nu àti gba zàká.
tẹ́ bá wá fún yàn lọ́dẹ́ 1000 àwọn owó forúkọ rẹ̀ sí lísì tẹ́ bá fún yàn lọ́dẹ́ 1000 wọ́n sì tún lọ pàdé 50,000 lọ́dún ìtọ́. àwọn kan tó wá wà àwọn fowókọ̀ yẹn bí káàpì ṣàpèjú àwọn kan pé wọ́n lóde ìmọ̀kọ̀ mọ́mọ́ àgúntì ìmọ̀mù national mosque ìmọ̀mù kélébí gbogbo ẹ̀ wọ́n kọ́ sí àwọn sì ni wọ́n ní gbogbo owó yẹn. ẹ̀rù àtúnlọ́mọ ẹ̀dá sàkátọ́lọ̀ ní tó ṣe lọ́dọ̀ ẹ̀rọ kólówó tó yọ kólówó náà gbìyànjú kó yọ sàká yẹn lódìdí tálábẹ́ fún sàké ilé ìlọ́dún yìí. fọ́lọ́ ọ̀pọ̀ ẹ̀. ẹ jẹ́ nítòótá fún ọdún tó ń bọ̀ náà kó tó lọ sàkátọ́lọ̀ mi. débi tí ń lọ. wàhálì hik ahàlàbí ti kábí zakati. owó sàká kìí ṣe owó kékeré. wàhálì hik ahàlàbí ti kábí zakati. ìyàwó tọ́lọ̀ bá ti kẹ́ tọ́lọ̀ ń kẹ́ gan owó ipò ẹ kó yọ sàká fọ́kọ rẹ̀ náà ló fọ́kọ rẹ̀ alájì sàká ló ẹ béèrè 1 billion ọkùnrin náà ti lọ lówó lórí ìbọ̀. Abuwisi ó lè yọ sàká fún Abuwisi. ó bá ti fẹ́ Abuwisi tó ṣì. wàhálì Abuwisi ò tiẹ̀ ní tó ṣì. wàhálì ahàlàbí ti kábí zakati. nígbà tọ́lọ̀ ń bá ti ní kí n ti ń bẹ lọ́wọ́ ìyàwó olùgbòdò ọkọ rẹ̀ lọ pé sàká bọ́ọ̀lù ọ̀yọ́ bẹ́ẹ̀ nìkan kan tó bá yọ sàkọ́ bẹ́ẹ̀ nìkan tí yà ń gbé ọkọ rẹ̀ kò ní sàká náà tí sàká ni wọ́n fi tó Ramadan. صلي الخمس واستغفر لذنبي وأدرك أهل بيتك بالزكاة وأدرك أهل بيتك بالزكاة. lẹ́yìn ìgbà yẹn bàbá ni wọ́n fi tó Ramadan àwọn Ramadan náà táwọn ń bẹ̀ yìí dáadáa ẹlòmíì àjọ tí Ramadan ti bẹ̀rẹ̀ láì ó di 16 lẹ́nu wàláì kò gbà kankan nǹkan kan ò sì ṣe. ẹlòmí ò gba àwẹ̀ Ramadan yìí rárá àmọ́ jánẹ́bà tó ti wẹ́nu Ramadan kan ó ti ju Ramadan kan lọ. mo ráàlì sọ ọlọ́ọ̀kan láìpẹ́ yìí bí ẹgbẹ́ tí Ramadan náà bẹ̀rẹ̀ gangan àkókò ìrò wá bí ẹni ẹ àjọ rìnrìn àjò rí nígbà tí Allah ìgbìnì kan ẹni tó ń pè Allah yìí it means mùsùlùmí ni ó dáa èmi dẹ̀ ti kírun mọ́sìkì kan wà ní ẹgbẹ̀gbẹ̀ ẹ̀bẹ̀lẹ̀ méjì kírun ẹ̀yìn dẹ̀ lọ kírun bẹ́ẹ̀ aláyé sì dìde nígbà tí èmi ò lọ kírun àwọn kan ti wá lọ sí mọ́sálásí nígbà tí èmi ń bọ̀ wá ní mọ́tò òun nìkan ló wá kùtù wà nínú mọ́tò wọ́n á ní mọ́tò báwọn yẹn pé ẹnìkan náà ti lọ kírun pé àjọ lọ àwọn láwọn ò rí mọ́sálásí ó ló ti kú omi bọ́lá kí alẹ́ àwọn ìlọ ilé ọtí ló lọ. La ilaha illallah. ó kàn jáde báyìí lẹ́gbẹ̀ẹ́ ibi ìṣègùn lọ jẹun nígbà ó lọ ṣe tọ́lọ̀ òfin ó kẹ́ tó kàn ní. so it means àwọn mùsùlùmí ẹ̀sìn yẹn gẹ́gùn kárí wa. àwọn ọ̀rọ̀ bá tí à ń ṣe ká mójútó àwọn tí ọ̀rọ̀ àwẹ̀ gbá ló wa tó yẹ ká máa ṣe wá àsìkò àwọn tí kún kírun díẹ̀ díẹ̀ là tún pọ̀ lẹ́mù alọ́lọ́run nígbà wọn. ẹ jẹ́ ká mójútó ra wa àwọn mùsùlùmí gangan mùsùlùmí ọlọ́dẹ ẹ̀yọ ẹ jẹ́ mójútó wọn ká máa ṣe dáadáa. akóni táwọn tí kírun rárá ọjà ká tó máa gbé àwọn tó ń kírun ṣépè lọ. wọ́n á sọ pé tẹ̀sẹ̀ kírun yẹn ọlọ́run lè gbà lọ́wọ́ yín. ọlọ́run náà ló ní wáyé lónìí sọ̀lí. ẹni tí ọ̀nà kò wá ń lé ó pé ọmọ gbèsè orí oṣù wa mọ́sí ló ti wà kírun ó tó sọ fọ́lọ́run nígbà rẹ̀ ó sọ wípé ló wà mọ́mọ́sá sí pàpà àwọn ọ̀nà ó ti wá láwọn àpá yìí pọ̀ jù àwọn tí ó sì kí pàpà ó jẹ́ mùsùlùmí àmójútó wọn. tó wọ́n tó mọ Ramadan àwọn Ramadan náà yẹn já gbà dáadáa káàgbà fọlọ́ sí fẹ́ káàgbà fọlọ́ mọ̀ Ramadan àwọn ọmọ kọ́mọ Ramadan ìmánu wa ihtisaban gbọ́dọ̀ láwọn àtàkàtà mi sàbí nítorí pé wọ́n ní ìtì ń bẹ láàbò Ramadan sí Ramadan kan àforíjì ni ẹni tó bá gbà dáadáa ní ọ̀rọ̀ àforíjì o ẹni tí ò bá ti gbà dáadáa ọ̀kan ní ká hajjul bayt ọ̀ràn yẹn ní gbogbo àwọn kátà kàkálẹ̀ yìí pé sí pé ní àgbọ̀dọ̀ mọ́ mọ̀tútù tọ́lọ̀ bá ti kẹ́yàn dandan ni kí yẹn lọ sí hajj kó lọ lè sin lọ. èyí lè tọrọ hajj ìgbé alájẹ ẹran mi lọ ẹka pa rẹ. ọ̀nà àwọn ni wàhálà máa ń hijira fil islam hasan kásì mọ̀ pé kásì hijira ní islam ó dà wàhálà jihad fil hijira hasan kátó sí jihad nígbà tá a lọ di hijira oríṣiríṣi hijira náà ní bẹ nísìn àkànní islam kò sógun mọ́ níbi bá gbé ìbọn àti àṣàṣẹ́ nìkan kan kò sí ẹni tó bá ń sáyàn ládàá nísìn apààyàn ní ẹ tètè mú ẹsẹ aládàá látara àwa tá à ń ṣe hijira wà ń bẹ jihad wà ń bẹ alhijrat máa náà ní man hajara máa ní Allahu anhu ẹni tó bá hijira ti sìn yín nítọ́lọ̀ ní a máa débẹ̀ ká máa mutí ká máa ṣe zìnà ká máa parọ́ ẹni tí ò bá ti débẹ̀ ti ṣe hijira ó ṣe hijira ni o. jihad
ó pọ̀ tá a lè ṣe ìwé náà lọ gbó oúnjẹ báwọn èèyàn lè lálẹ́ sẹ́nìkan kò rí ọ lóru lọ́lé onílé kọ́ ọ̀pọ̀ lóúnjẹ jihad nìyẹn títí dandan ká náyàn kó wá sọmọ ọlọ́mọ léṣe ọlọ́run ṣe jihad ìyá ní tíjọba bá gbọ́ ọmú tó. Màmá Ubari Unabusi Nannafsala Amaratun Bisu. Ibi tí mo wá ń lọ gẹ́gẹ́ ni wàhálà takun amira nínú àwọn àkọọ́lẹ̀ tó sọ nígbà tó tó gbogbo ẹ̀ ó ní wàhálà takun amira ó ní má sì jẹ́ olórí mọ́jà láṣẹ mọ́jà ọ̀gá. Ẹ wá dúró gbogbo nǹkan tó ní kó ṣe kó gbààwẹ̀ kó yọ sàká kó sì gbá kó sàwọ́ ní wàhálà takun amira ó ní má jẹ́ olórí o. Èyí máa sá fún ìjẹ́ olórí nítorí ọ̀rọ̀ púpọ̀ wà bẹ́ẹ̀. Ó ní kó jìnnà sí má dé bẹ́ẹ̀. Àwọn èèyàn sábọ̀dọ̀ ìwọ tó ní wọ̀ lábẹ́ ògùn wọn. Nísìn àwọn rí i pé olórí nǹkan làwọn èèyàn wá káàkiri látara ẹ̀sìn o. Kì í ṣe pé iṣẹ́ wo gangan ni a fẹ́ ṣe. Kì í ṣe pé ohun tí Ọlọ́run retí lọ́dọ̀ wa. Wọ́n ń pèyàn lórí ọ̀dọ́ Amíhù Ṣàbá. Sọ́ọ̀kan pé táìtù yẹn káàkiri ni àbọ̀ mi fi ṣiṣẹ́ sí. Wọ́n ní bàbá kan àmì ìrọ̀bà ìnáwó mẹ́rin àtiwálé náà ti sábà. Ẹni tó bá jẹ́ àmì tó bá dijọ́ òpin àti ìyàmọ̀ ìṣòro rẹ̀ yóò pẹ́ gan o yóò rú ẹjọ́ lọ́dọ̀ Ọlọ́run gan. Kéèyàn máa jẹ́ Amíhù Ṣàbá kó bá dọjọ́ òpin àti ìyàmọ̀ àwọn ti kọjá tán. Wọ́n sì wá náà rẹ̀ tó ṣe sí o. Ó ṣe àkáǹtì gbogbo àwọn ṣàbábù ló. Gbogbo ṣàbábù ló ṣàkáǹtì kọ́ lọ́gbọ́gbọ̀ rẹ̀ lẹ̀ tó wà ní tẹ́lẹ̀ dáadáa tẹ́lẹ̀ náà. Wàmá Ubari Unabusi Nannafsala Amaratun Bisu. Náà إلا ما رحم ربي إن ربي غفور رحيم. bàbá ni wàhálà sọ́kùnrin àmì ìrọ̀ má jẹ́ àmì ìrù ẹni tó bá ti jẹ́ àmì ìrù. Lọ fi Amíhù Wọ́n lẹ̀. gbéra rẹ̀ lásìwájú. Súnà tán fún ọ ó ti tó. Wọ́n bá gbé fún ọ sáré. Ìsàlọ́jú hàn. Náà bàbá nítorí pé àmì ìrù ni pìtínà rẹ̀ ó pọ̀ yóò rú ẹjọ́ gan. Wà gílẹ́sùn àzáàbàní ìyá rẹ̀ ni ó tì í kìjù. Ìyá yẹn máa pọ̀ fún olórí. Ìyá mi wò ó pọ̀. Ìyá mi dé pọ̀ láyé kan. Náà ìtumọ̀ sí pé gbogbo ẹni tó bá ti jọ̀gá láàyè ibìkan tí ń darí àwọn èèyàn tó bá ti jọ́ òpin ìdàlùkì àmọ́kùn ní tètè rọ́nà lọ. Ìyá rẹ̀ wá nípọn lọ́dọ̀ Ọlọ́run. Tẹ̀wọ́n àwọn màláíkà tí ó fi àjẹ́ náà di láàzò ìṣèdáàbò. Ìyá àwọn náà tíìkì. Bí màláíkà ṣe tíìkì náà ni ìyá Amíhù náà ó tíìkì. Bí Amíhù ṣe tíìkì ni màláìkà tí ó fi àjẹ́ náà tíìkì. Màláìkà ló yọ̀dí ló yọ̀ fún. فمن لم يكن أميرا فإنه من أيسر الناس حسابا. Ẹni tí ó bá jẹ́ àmírù ẹjọ́ mélòó ní òru yóò kàn ló jẹjọ́ ara rẹ̀ nìkan. Kéèyàn máa jẹ́ Jàmálì àti kó mọ jẹ́ Amíhù. Àṣẹ́ni tí ó jẹ́ Jàmálì yẹn kò lẹ́jọ́ tí ó rò Amíhù tó rojọ́. Tí ò bá ti jọba ní àwọn èèyàn léèmọ̀. Mo dúpẹ́ ọkọ̀ mi o. وما أبرئ نفسي إن النفس Àmírù àyíwọ́ tì í. لأمارة Ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó bá jẹ́ àmírù wàláhì ìdílé wà bẹ́ẹ̀. Kéèyàn jọ̀gá. بالسوء. Ẹni tí ìbá sàmírù ẹjọ́ kẹjọ́ wọ̀ ní òru. Gbogbo àwọn tí ló bí yẹn ó fọlọ́kùnrin akọ́ tó wà ní jẹ́ náà lágbára jẹ́ òkú ayé. Gbogbo àwọn tí bàbá wíhun mú Amíhù tó tó wà nínú náà yóò lágbára. Ọbásanjọ́ gbogbo wọn gbogbo ọ̀gá Gbogbo gọ́fúnà àwọn Ọbásanjọ́. Adélékè. Gbogbo àtàwọn tó ti kú nù àtàwọn tó wà láyé nù owó òdòdó kan. Ìdí ni pé ẹjọ́ tí wọ́n rò ti pọ̀ jù. Ẹjọ́ tí wọ́n wò ti pọ̀ jù. Gbogbo àwọn tí wọ́n ń kú lábẹ́ wọn àwọn ni wọ́n ṣàkáǹtì fún wọn. Gbogbo àwọn tó ń pa lásìkò election. Àwọn tí ọ̀nà òdà àti mọ́tò pa tí mọ́tò ní ásídẹ́ǹtì àwọn owó ti yà rẹ̀. Bẹ́ẹ̀ ni gbowó rẹ̀. Ẹ ti gbowó ọ̀nà ẹ̀ sọ̀nà. Ẹ ṣe. Wà àwọn ẹ̀dẹ̀fọ̀ mọ àzáàbà ìyà àzáàbù mòhìnà ìyà tó dẹ́ wípé tẹ́nìkan ò jẹ́ wù rẹ̀ rí làwọn olóyún jẹ́. Gbogbo méjìlá ń gbowó owó yẹn ṣiṣẹ́ tó ní ẹ ṣe. Gbogbo àsọọ́lẹ̀ tí Abubakar ti ń sọ fún arákùnrin yìí nìyẹn. Li'anna al-umara aqrabu an-nas min zulmi al-mu'minin. Olórí ni máa ṣàbòsí jù. Àṣàbòsí àwọn èèyàn. Kò tí wọ́n ṣàbòsí ẹ̀yìn lásán al-mu'minin. Àwọn tí wọ́n ní gá tí wọ́n ní kù àfọlọ́ nìkan. Ìran Amíhù ni máa ń ṣàbòsí àwọn mùmínì jù. Ìran Amíhù. Wa man yazlim al-mu'minin fa innahu yaghdab Allah. Ẹni tẹ́lẹ̀ wọn bá sì ti ṣàbòsí àwọn mùmínì yaghdab Allah.
yóò mọ múnú bọ́lọ̀. àṣebínú ọlọ́run rí lọ́wọ́lọ́wọ́ lọ́bí ló lọ. ẹni tí bá ti ń sàkù sí àwọn ẹrú ọlọ́run dandan ni yóò rí ìbínú ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ wá. nítorí pé àwọn mùmínì yìí hum jiranullahi wa ibadullah, àwọn ẹlẹ́rú ọlọ́run, àwọn aládùúgbò ọlọ́run, àwọn alámúlétí ọlọ́run, àwọn ọlọ́pẹ́lọ́ ṣe tẹ́bá jẹ́ bá sí ẹ̀ tẹ́bà mọ́sáàsì gbogbo gbà ọlẹ́ tí ò rí jẹ́ tí ò rí mu. olówó kọ́ ni yóò tẹ́lẹ̀ mọ́sáàsì tó kọ́ kàn yìí. ara nítorí ló fàgé. ibo lẹ́tì olówó tó gun mú mọ́. tẹ́bá ti rẹ̀ tí ń fàgé mọ́sáàsì wọn ní láti sọ fún olùsí ní mọ́fàgé mọ́sáàsì náà. olùsí ní mọ́mọ́ tó yẹ. àwọn ẹ̀dẹ̀ lọ́lọ́run tó lálẹ́ aládùúgbò rẹ̀ alámúlétí ọlọ́run ni wọ́n. àwọn tó lọ́n láìpì mọ́. àwọn yẹn ìjó lórí wọn wá jẹ́ kẹ́tọ̀ wọn ọlọ́dọ̀ wọn. èmi náà fẹ́ jẹ́wọ́ ọlọ́run tó lọ́n láìpì àmọ́ kì í ṣe bí ìwú yẹn. ìwà ń sùn lébi. tó bá ti máa mú àwọn tálíkà yìí sùn lébi táwọn kan sì ń jẹ àjẹyó àjẹdànù ìbínú ọlọ́run ni wọ́n wá. inú máa ń bí ọlọ́run téèyàn dá nínú ilé rẹ̀ kó pọ̀ kán wá jẹ díẹ̀ bẹ́ẹ̀ kán dà yókù nù táwọn kan ò sì rí jẹ. ẹ̀tọ́ tọ́lọ̀ sì máa ń ṣe iṣẹ́ kan tọ́lọ̀ mú lọ́kùnkúndùn tó mú ní pàtàkì òní pé àyàkùnjọbalì jìra yìí ọlọ́run máa ń bínú torí àwọn aládùúgbò rẹ̀ pé ẹni tí ń bá mi jẹ tí ń bá mi mu ọ̀sìn tó ń ní lára. wọ́n fara ní aládùúgbò pẹ̀lú jẹnẹrétọ̀. ọ̀sìn fún wọn ná káwọn tẹ ẹ̀yin náà kó sí wájú tàyín nìkan ẹgbẹ́ ẹ̀ka wọn wá ní sùn látà ẹni tó ti dààmú lọ látàárọ̀ ó tún di alẹ́ tí ó tún sùn jẹnẹrétọ̀ rẹ̀ ju gbádùn orú tó mú. wọ́n fara ní kìrìtẹ́nì lẹ́ni tó yẹ kó tàti ara jẹ kó fi fẹ́ràn Islam ọdún fara ní sáré àti sínú. sábà wo lóde tí sẹ́yìn náà wà mọ́ lánàá àwọn tọ́kàdé sọ yìí á rí i pé kéèyàn tó gbé lórí kéèyàn rò dáadáa èmi àti ẹ̀jẹ̀ ká bira wa léèrè. sáwọ́ ti olórí. tí ọjọ́ gbọdọ̀ kí á bàbá wa tó lórí tọ́lọ̀ kó fún wa síwájú rẹ̀. ibi tó ti jó lórí sọ́ọ̀sì sẹ́ńtà ọ̀rọ̀ sọ́ọ̀sì dáadáa alisa náà ń jà. sọ yege àwọn yọ̀ǹda ìdí àmì ìwù fún ọ lórí tó bá tẹjọ́ gbé ní alìkí àmọ́ ìwọ nìkan náà lọ́ọ́ dá sí ìṣirò rẹ̀. ìtumọ̀ sí pé ká tó gbà á ẹ jẹ́ ká rántí aburú tó so mọ́. ìgbà tó ń ṣe kúrẹ́ àbọ̀ sọ ọmọ pẹ́wẹ́ ìṣẹ́ lọ fẹ́ wù yìí. ẹ má jẹ́ ká wo iyì àtẹ̀yẹ tí bẹ́ẹ̀ iyì àtẹ̀yẹ tí bẹ́ẹ̀ tó lórí nìkan làwọn yẹn máa ń wò ká mọ̀ bọ̀ kílẹ̀ mọ́ ọ̀rọ̀ tí gọ́dọ̀ bá fẹ́ wá sádùúgbò yìí nísìn àti jẹ́ ta ni ó ti wá máa sọ pé gbogbo àdúgbò yìí. ó ti kó àwọn security síbẹ̀. mo ti mọ wo gbogbo ẹ̀ níta àwọn ẹ̀fẹ́ ń bẹ̀ nìyẹn iṣẹ́ tí ń bẹ́ ń bẹ̀ sáà ṣe tán láti ṣe tọ́ọ̀ bá ti lè ṣiṣẹ́ yẹn mọ́ débẹ̀ nítorí tẹ́pẹ́ ní ìjọ olórí ipò dààmú ní ipò wàhálà ni. ọ̀bẹ yẹn kọ́ máa kọ́ náà ní ustaazu lágbájá sọ ọ̀rẹ́ kì láti kọ́ ọmọ gan. tó wá ní wọn pọ̀ sí ẹ tó máa jẹ́ ustaazu. ọ̀bẹ máa bọ̀ ọ̀bẹ máa gbẹ ẹ̀rù lọ́wọ́ ẹ̀. láì ṣiṣẹ́ tí wọ́n fi gba. ọ̀dẹ̀ dé kíláàsì ọmọ tẹ̀. wà á máa ń bá rí ònàbù sí iná nàbùsà náà àmàrò tó ń bẹ sọ. ìlànà rọ̀hìmọ̀ rọ̀bì iná rọ̀bì. وقال الملك أستخلصه لنفسي. وقال الملك وقال الملك وقال الملك وقال الملك وقال الملك سورة يوسف سورة يوسف وقال الملك أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين. إنك اليوم لدينا مكين أمين. نعم. ìtàn Ànábì Yusuf ìtàn tí gbogbo wa mọ̀ ní tó gbajúmọ̀ dáadáa tí kódà tí ó ṣe mùsùlùmí gan-an ó gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa ó tún wo fíìmù rẹ̀. وقال الملك أستخلصه لنفسي. وقال الملك ائتني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين. ìtàn Ànábì Yusuf yẹn bó ti wá lọ títí tí ó kúrò lẹ́wọ̀n títí ọba fi lálàá bàbá wa lálàá tán Ànábì Yusuf fi tú àlá wọ́n fi bá Ànábì Yusuf wá gbòòrò gbogbo ẹsẹ̀lẹ̀ fún ẹsẹ̀lẹ̀ ọba wa sọ fún Ànábì Yusuf ọba wa sọ pé ètò òdìbí ẹ lọ mú Yusuf yẹn gangan wọ́n yẹ kí n rí.
ẹjẹ́ rí Yusuf yẹn gángan o. Astakhlisuhu li nafsi. Astakhlisuhu li nafsi. Ọba ni èmi gángan bẹ́ẹ̀ Sami Yusuf ó bẹ́ẹ̀ rí. Falamma kallamahu qala. Nígbà tó gbọ́rọ̀ lẹ́nu Ànábì Yusuf ọ̀rọ̀ yẹn. Qala innaka al-yawma ladayna makinun aminun. Ìjọ tó rà Ànábì Yusuf náà ló àpọ́ìntì ẹ̀. Ó sì kó lápọ̀ìntì lọ. Wa ladayna makinun aminun. Innaka al-yawma ladayna makinun aminun. Ó ti fún Ànábì Yusuf ní aminu nìyẹn. Olùfọkàntán. Olùfọkàntán ipò tó lágbára. Gbogbo àwọn kòtò báwò ká gbà láyé náà kò sí nǹkan mi tọ́jú bẹ́ẹ̀ lọ aminu náà. Aminu olùfọkàntán. Ànábì Yusuf dẹ̀ gbà. Ibi tí wọ́n fẹ́ ló bẹ̀rẹ̀ ni pé ó ní wàkọ́lá ìdí á ní ala khaza'inil ardi inni hafizun alim. Ànábì Yusuf gẹ́gẹ́ ló wá méjì rúgbẹ́sì. Ja'alni ala khaza'inil ardi. Ìtumọ̀ rẹ̀ náà ni pé bá a ṣe ní ipò lórí wa burú tó bó ṣe léwu tó Ànábì Yusuf ló gbà fúnra rẹ̀. Ó ní ìyá ní ala khaza'inil ardi. Ànábì Ọlọ́run ni ó yàtọ̀ sí wa. Náwó màásù. Ọlọ́run gangan ló mọ ọmọ sàlẹ́sà. Àwọn náà mọ́ta tó ṣẹlẹ̀ pẹ̀lú pé bẹ́ẹ̀ ṣe sì náà kò ṣe sì náà kankan. Ọlọ́run gangan yọ. Nígbà tí tí ó sì jẹ́ kí ìlú yẹn náà rojú, òun náà ló fún wọn solution. Ànábì Yusuf wá rí pé tí ìbá mójútó kínní yìí náà aláàmì tí mo tú kò ní padà rí bó ṣe ẹ kó rí. Ó kí ọ̀nì ìjẹ́ jẹ́ kí n mójútó. Ja'alni ala khaza'inil ardi. Wọ́n ti fún Ànábì ní ṣe ká tó pé Minister of Natural Inni hafizun alimun. Wọ́n ní tí mo sọ yìí, Habizun, mo mọ̀ ọ́ mójútó dáadáa. Àlí ìmọ̀kó dè mọ́ ń parẹ̀ dáadáa. Eléyìí náà túmọ̀ sí pé níbi tá a bá bára wá ń jọ́ mi, tá a bá rí pé ká gba rìyásà níbẹ̀ ni ó jẹ́ kí ó lójú kó ráàyè. Ẹ jẹ́ ká gbà á. Ká gbà ó dáa. Torí pé tá a bá gbà wà lẹ́ àkàn àbùkù yẹn ó sì jẹ wá. Gbogbo ẹ̀fọ́ wa bàjẹ́ tán. Nígbà tí ọ̀dẹ̀ bá lọ gbà mọ́ wa lọ́wọ́, wọ́n ní ti bá fi lọ yín ti bẹ́ẹ̀ lẹ́nu ọ̀pẹ́ ìfẹ́. Ilẹ̀ dáhùn. Níta bá ti ṣe máa fara mọ́ náà ni o. Lóòótọ́ sì ni kò sí bọ́ ṣe léèyàn tó kọ́ lówó tó ẹnu rẹ̀ ò lè tọrọ mọ́. Torí bí bẹ́ẹ̀ dúdú tó wọ́n fún ọ láàyè kẹnu rẹ̀ tọrọ wọ́n lọ fọ́ mẹ́ẹ̀wá ọ̀fìdánù. Ọwọ́ dẹnúlẹ̀ tọ́bi fẹ́ gbé ọmọ kéwù rẹ̀ tọ́bi fi Jàbírù ní secondary school. Ọ̀gá wa ti mọ̀ káàkiri ọ̀rí kankan sí ọ̀rí pálágbá. Tí Ọlọ́run sì bọ̀ ọ́ ní gbogbo tọ́ọ̀bù darí rẹ̀. Ó wá lóhùn ọmọ tó wọ́n ṣe sọ̀rọ̀ ó kà tóbi ìyá lásán ó sì mọ kéwù. Wọ́n padà fi jẹ ìmọ̀. Wọ́n wá fi ẹni tí ò mọ tó ọ tí ò mọ kankan ní wọ́n darí rẹ̀ yóò máa ránṣẹ́ ọmọ pẹ́ńbílòpù káàkiri. Wọ́n padà fi jẹ ìmáàmù. Àbí wọ́n sì tò lẹ́yìn ìmáàmù kí òun ni. Ja'alni ala khaza'inil ardi. Ó ní tòjẹ́ máa mójútó tó a lè sọ pé ẹgbẹ́ kìíní ìwà bí àwọn kan ti sọ lópin ìgbà tí o bá ṣe dáadáa. Ẹ jẹ́ ká bira wa àwọn tó kàn sí wọn ṣe dáadáa sáà ń gbádùn. Ẹni tó mọ̀ pé o mójútó táàmù náà yẹn ò ní jábọ́ ọ̀lẹ́ sọ pé ẹgbẹ́ wà ìbínú kan. Tó o bá ti ń lé mójútó wàláhì iná náà gbé fún ọ. Ó dẹ̀ máa jó iná kò sọ fún tó fẹ́ dá sí. Àwọn òṣèlú fẹ́ àbúná fún yẹn o. Bọ́ọ̀nù àti Ọlọ́run ni àti ìlànà tọ́lọ́run là kalẹ̀ fún gbogbo ẹni tó bá ti jó lórí ó gbọdọ̀ mójútó. Ẹni tó bá sì ti pa àwọn ẹni Ọlọ́run lẹ́kún òun náà ti kọ lẹ́tà sí ẹkún. Ọdún táwọn ọlọ́mọsálá ìjẹ́kù sí wá ní àǹfààní. Ọlọ́mọsálá ìdúró ti wá. Àwọn bàbá àwọn ojúlọ ọmọ fún wọn lálàáfíà. Ilé ìta sí lé ní ọdún yìí, ọ̀dàkùnmọ́ fi ṣe àṣemọ̀. Ọ̀dàkùnmọ́ fi ṣe àṣemọ̀ fún wa. Abẹ́lẹ́ nínú ọlá ńlá rẹ̀. Bàbá Mùjírí níwòye ẹ̀mí àwọn ni kọ́ bá wa ṣe ilé yìí. Bá a ṣe máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tí máa ń wúlò fún wa. Gbogbo tá a kọ́ lọ́dọ̀ wọn ní ọdún tó lọ. Tí n bá sì wọ́n sọ fún wa nípa Ṣaitan àti gbogbo àwọn nǹkan ti iṣu Iblis. Gbogbo àwọn ẹ̀kọ́ rẹ̀ púpọ̀. Wọ́n kọ́ wa bá ti máa sá fún Ṣaitan. Gbogbo ẹ̀ la kọ́. Àdáwà náà dẹ́ ń gbìyànjú láti máa sá fún Ṣaitan. So gbogbo ẹ̀kọ́ yẹn tó ń kọ́ wa yìí ní wúlò púpọ̀ nínú ayé wa nítorí pé ẹ̀kọ́ iyebíye ni. Ọlọ́run àbíọ́ dákun wà fún ọ lálàáfíà púpọ̀. Àlàáfíà tó ju ti àtẹ̀níwálé Ọlọ́run bá fún wọn. Ẹ̀kọ́ tí a ń kọ́ ká lè kọ́ ọpẹ́ ní ara wọn. La hawla wala quwwata illa billahi wa sallallahu ala sayyidina wa mawlana Muhammadin.